ẹni tí ń retí nǹkan níbo ni kíní yóò ṣẹlẹ̀ sí ọlọ́run wá ní ó ṣẹlẹ̀ sí ibi tí ń fẹ́ bóònù nínú rẹ̀ ó ti dùn tó. Bàbá wa Àlífà Sàlátì ní ká kí yín bàbá. Bàbá wa Imam, ààyè àga tẹ́ ẹ jókòó ó ti sọ yín di bàbá, kì í sọjú erí. Béèyàn bá pè yín ló kọ lásán yóò yíwọ́. Torí àwọn àgbàlagbà tí wọ́n ní ààyè yìí tí wọ́n nulé yìí lánàá níjẹta níjẹrin tẹ́ ẹ jókòó lérí ìtẹ́ wọn wọ́n fà á sọ́dọ̀ rẹ̀. Ńjọ́ tí bàbá wa ìmáàmù tó gbéṣẹ́ ńjọ́ tí wọ́n jẹ 40 ọdún àtọdún mélòó àtọdún 3. Bàbá wa Àlájì àgbà wa fẹ́ sọ̀rọ̀. Ẹnu bàbá wa Ṣéhù Yahya Murtala lèmi ti gbọ́. Bàbá wa Ṣéhù Yahya Murtala ní àyà mi já páà. Nígbà tí bàbá wa Àlájì àgbà ní mo kí bàbá wa ìmáàmù lọ́rin. Ta lolúwa rẹ̀ tí ó pè yín lọ́mọ lónìí tó tó Àlájì àgbà? Tálàjì àgbà fi wá pé bàbá wa ìmáàmù ipe bàbá wa. Lẹ́ẹ̀kan náà tó já ṣe ṣe é. Béèyàn ọba ṣàpọ́nlé ipò tẹ́ wà yìí lára yín, ọ̀dà ẹ fi ipò tẹ́ wà lẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ̀sìn ọmọ dámọ́lá. Bàbá Mudirul Markaz. Wọ́n débì kan, wọ́n wá ní àfáà náà wá pọ́n àwọn ilé. Ó wá nítorí bàbá rẹ̀ ni o. Mudiru ní yọ ti bàbá mi kú ọ̀nbẹ bọ́lá ti ṣèmi gẹ́gẹ́gẹ́gẹ́ ńkọ́. Káyọ̀ tàwọn tó bí yín kú ọ̀nbẹ ẹ̀ ìsì ọmọ dámọ́là. Ọmọ dáa tẹ sangbó lẹ tẹ jìyà lọ. Ìyẹn kéwú títí ọlọ Aziari. Aziari lọ́dọ̀ wa. Lásìárì lọ́dọ̀ wa. Kìí ṣeré kò bá rédé. Àbí ìtẹ̀tẹ̀kùlà àìṣì àkẹ́tẹ̀ àìṣì wọ̀tàmíyà. Wọ̀rọ̀kíptà ọ̀tọ̀bìsáàtì min tàrírí làátàbà yàánì. Mùsùkẹ́dà. Ẹ má bínú àti dé Káírò ní. Sí wò débẹ̀. Bàbá ẹnu ọ̀sẹ̀ orin kan lèmi ò fi kí yín. Èmi ò ní wàásì kan tí ì ṣe fún yín. Toro wà sílẹ̀ yín náà. A máa sọ fódìdí chief ìmáàmù. Pé báyìí là á ṣe níbo. Òun gẹ kó tó dẹ́rì ipò yìí chief ìmáàmù ni. Àbí sá máa sọ fún pé alhamdulilayi ló wí ń wí túbà. Kì í sọmọ dámọ́lá. Kíkan rán ilé ti pé bíjà dínkù kánẹ̀l májídù fún ma àwẹ̀ ìtàkù. Bíbò yìí ti tọ́ sí yín ẹ̀yin nìkan kí ni yín ń dùn. Inú àwọn òkú ọ̀run ń dùn sí yín kó sì dá padà. Bàbá ẹ má ti gbé kọ́ọ̀lù kankan. Inú àwọn òkú ọ̀run ń dùn sí yín. Tẹ́nìkan bá fẹ́ yóò ìmọ̀ lé gbà mí o. Tọrẹ́rù lọ́rin ṣòro rù. Wọ́n ní ọmọ ǹso wọ́n sì ti padà. Ó sì ń wò wọ́n lẹ́yìn wọ́n ti padà látàná ó kàn rí wọn lẹ́yìn ni. Gbogbo ẹrù ló dùrù tí lọ ní yàtọ̀. Àwọn tùrúrù lọ ní á sì fi okú tó fi alẹ̀ mọ́ wọn. Òfò lásán. Bó bá sì ní ó ṣe útúbá Ayùdá fíìmù ní èké. Ń ké lọ́sàn-án tó bá dòru tún ṣèkàn mi. Ó yàtọ̀ sí tìlú mi. Ẹ kàn ṣàdúrà fáwọn ẹni Ọlọ́run. Àwọn tí wọ́n jẹ àyè yìí kù fún yín pé ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ni mo kéré wá bá ẹ rí bínú wọn ti ń dùn nulẹ yìí ọmọ àlénu lẹ́yìn náà ní dùn. Tẹ bá rẹ nìkan tó ní ó ṣe wá ṣe lágbájá ẹ gbé lọ síbítù padà ọ̀tọ̀ lẹ́nu tó bí wọ́n wulẹ̀ gbé wá nulẹ̀ yìí ni.
Ambele kò sínú ilé yìí bí ọba sínú ilé yìí ṣe ṣéwù kó hó ló ti wù. Bàbá ìmáàmù bẹ́ẹ̀ bá rí yín bí ọba ara wọn tà ní àwọn ẹ̀jẹ̀ ìta lára yín mo tún tún rí yóò yíwọ́ o. Ẹ sọmọdámọ́là òfin níbi jà dínkù káánẹ̀lì mẹ́jídù fún màwé ìtẹ̀kù àwọn tó ní yín ni wọ́n ní àyè yìí àyín náà wàá pìpì àfáàyè yìí kó tó dé ẹ pìpì àfún ni o kìí sọ̀fẹ́ lọ́bádé o àwa la níwọ̀ lọ́kàn ó ní tí ó fi ṣe lọ fi gbé fún múrù rẹ̀ wá. Akéyàmù yìí àkàn ló kọ sóhùn sàláàtì ó ní tí inú ilé kálukú jogún àwọn aláníyàmù yìí à sóhùn sàláàtì ló ní bọ́ bá dìde nínú ilé rẹ̀ tí ń lè kírun ní àfáàwò kó tó kọ́ mọ́sálásí òun mímí kan ni ó fi ké torí pẹ́ńjìnì tí ń ṣiṣẹ́ ní bọ́dì rẹ̀ ti yàtọ̀ sí téèyàn lásán ìwọ fi mímí kan kéyàmù ìyàwó wò bí ọ̀dà èmi tẹ̀sí rẹ̀ nígbà tí ìmọye mímí tí ń ṣe mọ́ ẹ̀ máa ní ó ti kú òbáwọn ó ti kú òlé yẹn lásán kí ló pè ń dá ìdá tí ń gba pààrọ̀ ló pè é nì yóò mú láyé òmìnir ní bó bá kún ọlọ́run ti kù ní ọlọ́run ni ti kọ́ sọ̀rọ̀ ní ọlọ́run ni mo fàṣẹ sí bí amúrí wà amúrí bí amúrí láàyè wọ́n kò ló bí amúrí láàyè. Bàbá ìmáàmù ẹ̀mí yóò gùn atọrọ ẹ má ti mú wá bàbá ìmáàmù zanilu tùmí ń kẹlẹ̀ ó dà falimaalo hayinu díẹ̀ lówó àwọn àgbàlagbà la wá kí yàyìn àwa ń mọ àwọn kan yàyìn káì ilẹ̀ dá àmọ́ o ẹnu ọmọ aráàlú mi ọgbà kó nílẹ̀ dá ẹni ó kú ọyọ sí àwọn ọmọ yẹn ń bẹnu eléyìí la ilaha illa inú wọn ń dùn ọlá wa sì padà wọn ò kú ibi tí wọ́n lọ wọn ò sùn wọn ò fi ọlọ́run lẹ̀ pé bó ti wá dání dá ọ láyìí padà lánàá kò rí báyìí èèyàn mélòó ni ó kọ́ á kí wọn pé ẹ kú eríire ẹ rí bá ti kọlura wa ni a gbọ́dọ̀ mọ́ kọlura wa lónìí àyè bàbá ẹ̀mí yóò gùn fún wa ìsàsíkọ àtúníjẹmọ́mù mi mọ́ ní sàsí bí wọ́n bá ara mi ṣe máa lo olè rẹ̀. Ọlọ́run náà gbígbàdúrà tí ń bẹ lẹ́yìn Jímọ̀ òní wá ní Jímọ̀ gbẹ̀yìn nínú ọdún tá a wà yìí. Jímọ̀ jẹ́ ọjọ́ tí bàbá wọn gẹ̀rí mímbàrí àkọ́kọ́ Jímọ̀ ní ọdún tuntun Muharram. Bàbá ọba ìlú Ìlọrin Ọlọ́run ṣe ra wọn láyọ̀. Kò sí tá a lè sọ fún bàbá pé ju pé Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Àfáà kan ní káàtàbà nílá hákùmí ń jà náà ní Ọlọ́run ní ń sọ̀rọ̀ sọ́ba Ìlọrin lẹ́mìí wọ̀kánà wàásù ní alẹ́ lìsáàni ọba Ìlọrin kan sọ̀rọ̀ ni ọmọ náà ní ń gbénu rẹ̀ ibi tó bá náwó sí báyìí bẹ́ẹ̀ bá wà lọ inú gbogbo yóò sì dùn pé ọ̀nà ni. Bóò ló ti yọ bàbá yìí fún wa lẹ́ẹ̀mẹ́tẹ́ ṣe ṣéwù kí n gbọ́ dáadáa. Káfíńrẹ́ ń dáre sí láti àkáàfù. Bàbá ìmáàmù lábẹ́ yàmù yìí àtàkì ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lérí. Bàbá ìyá mi ni máa ń ṣàdúrà fún wa yóò ní ọwọ́ kò ní tẹ̀yìn bàbá ìmáàmù ọwọ́ kò ní tẹ̀yìn. Ìtí ń wù wá lára yín ìkà orí ẹ wà ní. Afa Ibrahim ọgbọ́n ìkà orí ẹ wà ní. Tó bá bàjẹ́ kò dùn. Ọlọ́run wọlé ayé ẹ̀dá tó bá ní kìíní kan ṣe yín aburú ò ní ṣe yín. Tí ìwòrán ọ bàjẹ́ Ọlọ́run ní jáburú ó ṣe yín. Ọlọ́run wọlé bàbá mi ní gbọdọ̀ fún. Bàádùkẹ́ ẹ̀mí rẹ̀ gùn ó sì lálàáfíà. Bàádùkẹ́ sì sọ fún mi pé bàbá àwọn dọmọ 120 ló bí wọn ó sì tún láàbúrò. Bàádùkẹ́ wa ń gbọdọ̀ fún bàbá yìí mọ̀ bàbá àwọn dọmọ 120 Bàádùkẹ́ lọ sọ fún mi wọ́n bá ọmọ Bàádùkẹ́ Bàádùkẹ́ wò lọ́mọ.
ọlọ́run wọlé àwọn tó wọlé yìí ẹ̀mí ìmáàmù ògùn kí lò ó ní táwọ́ náà mọ́ ipò ọ̀tọ̀ ò ní kàn ọ̀ṣọ́ lọ jẹ́ fún léyìí ilé yìí náà jàǹfààní yín ọ̀ṣọ́ lẹ jẹ́ fàdúgbò yìí orí ọmọ ẹwà àdúgbò látara ti yín ẹ̀ṣọ́ lẹ jẹ́ fìlọrin orí ọmọ ẹwọ̀ lọ ní látara ti yín ẹ̀ṣọ́ lẹ jẹ́ fún Kwara State orí ọmọ ẹwọ̀ Kwara State gbogbo mùrídìí bismillahir rahmanir rahim Allahumma ya. بشير تولى عن مدينتنا بشير فخلفه بشير جل ذكرى فخلفه بشير جل قدرا èmi náà ṣe ná kídùn ara mi bí gbólóhùn tí mo wí bàbá mi pé mo sọ pé jálà kọdíra ẹlòmíràn wàá sọ pé ẹ̀rí nǹkan ó tiẹ̀ tí ìjòkó wọn ń nọsẹ̀ kò yé rárá èmi ò wá ṣàlàyé ara mi níbi tó bá yá sí pé ọmọ ni wọ́n ti bí ń bẹ̀ bí wọ́n bá bímọ wọ́n bímọ náà ni àbáwọn ibì kan mẹ́wẹ́ bímọ ń bẹ̀ bàbá ni wọ́n máa bí. tó wá dán gbélé ìkàlẹ̀ látàná kò séèyàn dẹ̀ǹdẹ̀lẹ̀ nínú wọn àwa gbọ́dọ̀ gbọ́ kí wọ́n bá rí kà nílé Fúlàní pé màálù bímọ káwá pọ́mọ náà ò tiẹ̀ jọmọ ewúrẹ́ lọ. تولى مدينتنا بشير فخلفه بشير جل قدرا أمين بين البشيرين ارتياب بشير ló gbéṣẹ́ بشير ló dé àárín ìgbà táwọn nígbà tí mo ṣe tírà yìí tó pé júsí ẹlẹ́ẹ̀kejì ni mo mú un lọ bá bàbá wa mọ́ mú àgbà àtàná lé ìgbà tí wọ́n ń bọ̀ lónìí mo tún mú un dání fẹ̀yìn náà sábà. àmì ń bá ẹni níbà sí rẹ̀ nírí ti ààbùn lè ń mọ tìǹà wà ká náà líbi ìṣirò sí tira. aláhàzà yẹ̀hí kú ṣùkúrù mi ná nàkúlù màán hamidina lọ àṣùkìrà nàkúlù màán hamidina lọ àṣùkìrà. Naam. mo wá ní ìmáàmà díìnì àákànnù sí àmì ni ànábì náà pè àwọn sàábé wípé ẹ ṣe wáàsí fún mi bí mo ti kéré tó lónìí lẹ́gbẹ̀ẹ́ yìí èmi ò lè ṣe wáàsí fún yín àmọ́ mo fẹ́ fún yín mọ̀ràn sà wàkọ́ọ̀kà láwù máa lákàtà wàṣàrà wàkọ́ọ̀kà láwù máa lákàtà wàṣàrà níbi tẹ́ wà yìí lónìí wìláyà ti dára yín ṣe dédé wípé ọ̀pọ̀lọ́ gogoro ló dé yìí òun náà sì fò gogoro tí ń bẹ lára rẹ̀ yóò fi kí yín tùnú dá lílíkà láàmì fàkún nàbí ha ẹ máa rí gbogbo àwọn tí wọ́n máa sọ pé kẹ́ ẹ sọ̀rọ̀ ń tipátipá fàkún nàbí ha ẹ sì báwọn babaláyé tí í ṣe. فكنا بها وأوجز في كلامك وارد قصرا فأوجز في كلامك وارد قصرا واني فبين القصر والإتناء بعفوا مكان آمن يكسوك صبرا téèyàn bá ti dé ipò ṣe rí béèyàn bá wà ń pò tó já sí pé bó bá sọ̀rọ̀ tán yóò máa retí pé káṣe ó sì tẹ̀lé ń ṣẹ̀ṣẹ̀ ń wá ṣánẹ́ẹ̀lì àṣẹ káàkiri ọ̀rọ̀ rẹ̀ máa ń pọ̀ ni torí pé yóò wò pé bóyá ti bẹ̀rẹ̀ ni ó wọlé bóyá tààrin ni ó wọlé bóyá ti parí ni ó wọlé kò sí kankan tó yé àmọ́ tó bá yá béèyàn bá ọ̀rọ̀ tó bá dásìkò kan ọ̀rọ̀ wà á di àṣẹ tọ̀rọ̀ ní bá ti ń jáde àṣẹ lọ́tẹ̀lé níjọ́ tọ̀rọ̀ bá ti dàṣẹ ọ̀rọ̀ kínkínní ló kù torí pé kàlámùkà ẹ̀házì hílí àìyá àmúrún mùrọ̀ fáríàwó lítẹ̀ ìṣàhóra mùrọ̀ fáríàwó lítẹ̀ ìṣàhóra fàkún adilan. Bàbá àdánwò tí ò sí lánàá ti wà lónìí nígbà tí olókùnrin wa gbádùn tán nínú ìlú yìí ìṣọ́lá fi ń dúpẹ́ bàbá ìmáàmù àgbà fún ìlú Ìlọrin sẹ́rí àdàbíyà
Markaziya Zumariya àti gbogbo bá ti máa pè ń fàkún adìlà fa adìlú kàmú sítàánú mu'anun bihi filimudila himmati ń bọ̀ wá mo ní fàkún adìlà fa adìlú kàmú sítàánú bihi filimudila himmati tún jí sára bí fílìmù dìlàmọ́ láyémọ́tì tún jí sára fàkún líbàṣírí náà límà di rọ̀hímá àbáwá mọ́ ń wá àgbà wọ́n ṣiṣẹ́ kẹ́nìkan kan mọ́ gbàgbé wọn láéláé fàkún líbàṣírí náà límà di rọ̀hímá ìláyí wà lílíbàṣírí lìyàwó mọ́ná síra ilahi walili basiri yawma nasira fa aminna jami'an fi Ìlọrin fa aminna jami'an fi Ìlọrin la wà yìí o bí kankan bá ń bọ̀ látàná wọ́n á ní ẹfọ́ kan yín balẹ̀ wọ́n wàá dákọ̀ ìlú kan wọ́n ní kò ní débẹ̀ bó bá sì débẹ̀ kò ní tàtàkù mo wà ń lọrin yìí ní jímọ̀ bíi mélòó níjó ní gbogbo Ìlọrin yìí iná ni àyà ń jáwé wọ́n láwọn báńdíìtì ti dé àkẹ́wọ̀n kó lọ́wọ́ fẹ́ sọ̀kalẹ̀ náà wọ́n á ní fa àmì mẹ́jẹ̀mí àfi Ìlọrin ìláyí wá ti náà sálè wá sí dírà ìláyí wá ti náà sálè wá sí dírà níparí fún yín àtẹ̀lé yín kò séwu àwọn tí ò bá gbà Olúwa ní òyẹyẹ wọn àwọn tí ò bá gbà Ọlọ́run bá dúpẹ́ fún yín dákun torí Ọlọ́run gbogbo àwa tí a bá fẹ́ tàbá láǹfààní àti di gbòǹgbò yìí mú níjòkó yìí ẹ̀rí bí ojú ọjọ́ ti rí. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọ̀rọ̀ kí àti ìjẹ̀ fún wa láyé lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìjẹ̀ náà kó má mọ lórí ànábì ìdán nìkan láti gbà wá tí a tẹ̀lé. Gbólóhùn kan náà ni ọ̀rọ̀ tèmi fẹ́ sọ. Gbogbo àwọn èèyàn wọ́n ń fún bàbá ní ìmọ̀ràn. Oníkálukú sọ àmọ́ nǹkan èmi fẹ́ gba nǹkan lọ́dọ̀ bàbá ni. Nǹkan ẹyọ kan náà dẹ̀ ni. Tábà bá ti ìmọ̀mù jẹta tábà ti jẹrí abátànà. Abiyamọ ni wọ́n jẹ́. Ó wá wù mí kí bàbá náà jẹ́ abiyamọ. Ìkẹ́ ẹ̀kọ́ tó wù mí jù ni pé ẹ jẹ́ kí gbogbo àwa tá à ń jẹ ọmọ yín ọ̀rọ̀ wa ni kẹ́ jẹ́ kó múmú jù láyà yín. Gbogbo àwa tí à ń jẹ ọmọ. Àwọn àlùfáà níkàlẹ̀ dákun dákẹ́ mo fi sirrul asrar al-mudirul akbar Maulana Sheikh Tajuddin Guruma mo fi kí bàbá wa àgbà ìmáàmù tèmi. Bí mo ti wí ni wọ́n ti rí gbọ́yé láti ìjọ́ tí wọ́n ti bí ọmọ màálù ní etí sẹgbẹ́ iye ewúrẹ́. Ààyè táwọn ayé dákun àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká lè bá sóríire. Àwọn súrà méjì kan bà mí lẹ́yìn náà Al-Qur'an ọba ti dìbòdò bẹ́ẹ̀ ti ṣe náà ni ẹ máa ṣe ọ̀rọ̀ yìí ò ní dojúrú. Ọlọ́ni kúlọ̀ a'udhu bi rabbil falak ọba wa gbọ́dọ̀ fù nǹkan kan ò ní sẹ́yìn. Kúlọ̀ a'udhu bi rabbin nasi malikin nasi. Jàmá ẹ̀rọ kò ẹ fi bàbá wa gbà ní ara balẹ̀. Èéṣe tí Ọlọ́run ọba sọ ẹ̀yà yẹn túra yẹn kalẹ̀ bá nàbì. Ìfi ń yà nàbì rí wípé ìjọ tí bá ń dùn béèyàn bá ti pọ̀ wájú ẹni méjì lèyìn ó máa jẹ. Èèyàn bú àtèèyàn rẹ̀ ni ó máa súnmọ́ yín. Ẹ̀fọn ọmọ ẹ̀fọn ló jáde ńjọ́ kan ó gbà yọ̀ǹda lọ́dọ̀ ìyá rẹ̀ ó lèmi náà fẹ́ fò bẹ́ẹ̀ tí fò. Ìyá ní lọ fò nígbà tí ó fò darí ìyá ní só gbayì ó lóun gbayì. Ó ní torí pé bóun ti ń fò sọ́dọ̀ àwọn èèyàn ni wọ́n pàtẹ́wọ́ fún un. Ìyá wa rẹ̀rìn wípé àtẹ́wọ́ tí wọ́n ń pa nì kó pàtẹ́wọ́ ما كل فاع مدحك معشرا وليس كل سالك معتبرا afa alifu leila wa leila ló sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹni tí máa rẹ́rìn sí ni ló fi fẹ́ ni ọ ìmáàmù
ọlọ́run sọ yín. Àmín. Ìṣẹ́jú kejì òun náà ni wípé ààyè tọ́lọ́wọ́ ọba gbé yín sí yìí lẹ́yìn bàbá Sheikh Alim wallahu ya'simuka minan nas la takhafu darakan wala tasha wala hawla wala quwwata abakani iza hasaba rafi'i abawakajola tawakkalatihu banatu su'i aw yadi an yudi'a aw shaka an yudi'a yóò dá fún yín ẹ ṣé o ààyè tó tóbi lánàá ni báyẹ̀ yẹn ṣe tóbi gbogbo ọmọ tó bá bínú lẹ́yìn ọmọ tó tóbi ni wọ́n wọ́n sọ ọmọ bàbá ni wọ́n àwọn kan ti bà ààyè wọn jẹ́ àwọn ọmọ kan máa ń bá ààyè tó tóbi jẹ́ àfáà inú èyí la fi bá yín dúpẹ́ wípé ààyè yìí ìsìn tóbi dè nínà ni tó bá dọ̀lá náà yóò máa tóbi ni àfáà tó jẹ́ tí onílù ń kì nígbà tí ń bẹ lọ́jọ́ ayé rẹ̀ tí onílù tí àfáà wa kú tó nílù wá yí lù padà ẹni bó ní tí ń kì ìgbà tó máa débẹ̀ àfáà yí lù padà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa bàbá imam wọ́n ní onílù wá yí padà wípé gángan wọ́n ní ìyẹn ni wípé ó jẹ ilé ọ̀hún lájẹun àló jẹ ilé ọ̀hún lájẹun àfáàgbà tó fi kálámù rẹ̀ jóná ó jẹ ilé ọ̀hún lájẹun ọmọ yarghab an millata Ibrahima illa ma safi'a nafsahu òkè dìde òkè jòkó ìmọ̀ dìde ìmọ̀ jòkó èmọ̀ dìde èmọ̀ jòkó àjásí wípé bàbá wa tí bàbá wa tó dìde táyì fi jòkó táyì táyì jẹ́ bàbá fi jòkó wọ́n ti lò gbésí ayé wọn náà lẹ́ ń lò yìí kí yẹn tó délẹ̀ ti ń délẹ̀ ọlọ́mọsábà kọ́ ìmọ̀ sí subhana rabbika. Salamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. àwọn àlùfáà wa àbúrò taqwa ọ̀dọ̀wọ̀ yìí èyí tẹ́ wà mú lọ́wọ́ èyí tá ànábì gbajúmọ̀ kò tó di pé ní ànábì dà ànábì tó tún wá lékún gbà tá ànábì di ànábì kí ni as-sidqu wal amana ọwọ́ àdọ̀wọ̀ yìí at-ta'awunu wa tasamuhu dámọ̀rún ti ṣe lẹ́ẹ̀kan àti gbogbo àfáà tí wọ́n ń ṣe wáàsí wọ́n ti ṣe as-sidqu wal amana wa ta'awun wa tasamuh ọ̀dọ̀ ọlọ́run kọ̀ yín máa ṣe ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ọlá àwọn táwa náà ń bájú ọkọ táwa náà jẹ́ Ibrahim àbí gbódòfò tọ́ bàbá àgbà táwọn náà wọ́n fi wọlá ànábì wa Ibrahim tí wọ́n sì lò dáadáa tí wọ́n gbé kalẹ̀ dáadáa ọlọ́run jẹ́ kẹrí lò dáadáa níjọ́ wọn bá léyìn joyè àbẹ́ bá ní ṣe kẹ́nìkan ládùúgbò wa lérùbù wa ń bẹ̀ yẹn bàbá kan bẹ́ẹ̀ wọ́n pè ní Abdulkadir ilé mọ̀kọ́fà lọ́lọ́run fi máa tí gbogbo ẹni tí ó joyè ńlọrin tí èdè àdúgbò wa ń bẹ̀ òsì Abdulkadir wọ́n pè bàbá òun Fúlàní ní àgbà Fúlàní ni kọ́dà máa bá rẹ sí wọn ó gbé kọjá wájú wọn fà kọjá má ti fà kọjá wọn tọ ọgbọ́ ọ̀rá ẹ̀sìn yìí ó ọba ara àwọn náà ní ó kó parun bọ̀ wọ́n bá sì rà míì ilé olówó wa ń kọjá lọ ni tí ń lọ Gàmbàrí lọ́ba rí pé àwọn wọn ni màálù yìí tọ́yẹ́ta súnmọ́ ẹni wọn gbọ́dọ̀ pa sí àyìn tí wọ́n bá pa sí yìí òsì wọn máa fi rò yàyìn tálìkì àmọ́ lóde ó tún máa ń kọjá lọ bá àwọn lẹ́ẹ̀kẹ́ ìjọba tó ń rí mi àhàtọ́ ní kọ́tẹ̀ pẹ́lẹ́ yìí iná làfi ń tọ́ra mi ò lówó mọ́ lónìí iná làfi ń pẹ̀lú olówó dì sí i gbogbo àwọn ọ̀kan tó kù ní àwọn aṣáàrùn wọn kọ̀ọ̀kan ti dé àyìn wọ́n ti gbé yes inshallah kí ni ìṣe déédéé alámọ́sàájú ṣe déédéé bárìkà nábì lọ́dọ̀ Ọlọ́run bárìkà nábì lọ́dọ̀ Ọlọ́run wọ́n sàwọ́lá bàbá wa Ahmed ní bàbókò táwa mọ̀ wọ́n gbà wọ́n jẹ wọ́n máa ń gbé tíra ṣe bútúbà ní
òun ni òfin ni ò gbé tírà lọ́wọ́ ni ò gbé túbà lọ́wọ́. Gbogbo àwọn àfáà ń sọ fún wa nísàlẹ̀ wọn náà wọ́n sọ fún wa amadu ṣe kíní bá onímọ̀ bá tún wá gbé tírà lọ́wọ́ ní ọmọ dàrú ní yọ ọkọ̀ ṣe owó túbà gbogbo àwọn àfáà wọn sọ kó délé ni ẹ̀dùn tí ń bẹ lára òun náà. Gbogbo àwọn ọmọ náà ni wọn ẹ̀wù wọn náà wọ́n wá lábọ̀ yín lọ́rùn yìí fà ẹrù wọn gbélé yín lérí yìí Ọlọ́run níjọ́ ta yín lérí oníjọ́ wọ̀ yín lọ́rùn ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ọlá nẹ́bí wa Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọ̀dàmọ̀rún ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ìpè ní àwọn tí wọ́n fẹ́ ràn yàn dénúdénú wọn èé sábà ráyè débi ọ̀dọ̀ àwọn tí wọ́n nìkan àwọn tí wọ́n mọ àwọn tí àníyàn wọn bó ti rí àwọn ni wọ́n máa sáré ráyè dọ́dọ̀ àwọn oníkan. Bàbá àná sọ bàbá Abdulkadir Ali nígbà tí ṣé Ádámù pẹ́ kó tó lọlé kí wọn láwọn mọ̀ ọ́ ṣé Ádámù àwọn sì máa níyàn rẹ̀ pẹ̀lú léyìí àmọ́ àwọn tí àwọn náà ni wọ́n máa ráyè dọ́dọ̀ àwọn ibi irú yìí wọ́n èé ráyè dọ́dọ̀ àwọn bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn Ọlọ́run ọkọ̀ yìí máa ṣe àtàwọn tí wọ́n fẹ́ yín lójú àtàwọn tí wọ́n fi wọ́n pé ní tẹ̀mítẹ̀mí wọ́n fẹ́ yín Ọlọ́run ọba tí fi sọ rẹ̀ sọyìn mọ́sàfi sọ yín Ọlọ́run gbogbo àwa náà tá a wá dunnú sọ́tọ̀ ọmọ ìyá wa Ọlọ́run ní ba tiwa náà jẹ́ àwọn tí inshallah nǹkan dùnú Ọlọ́run ṣe fún yín yóò ṣe fáwọn ọmọ tiyín náà Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run Fatiha. Ìdúró mi níbí ilé ní bá ti wá láti ìjẹrin àbíjẹta àmọ́ Ọlọ́run ṣàún ṣe bó ti fẹ́. Mo wá múra rẹ̀ pé ń bọ̀ wá ní ìjẹta àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ bàbá ìmáàmù náà ti mà tó sì fọwọ́ ba gbogbo wa ní ẹ̀mí. Wọ́n á rò wípé ní kí n má wá lónìí yìí kò ní sáyè mọ́ ọ̀la ní jímọ̀ tá a lọ kí jímọ̀ ló jẹ́ kí n wá. Bàbá wa ìmáàmù fún gbogbo Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ bàbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ò jẹ́ kí ẹ fi ànábàwò ní jẹ́. Mo ka magazine kan nínú tí àwọn ọ̀kanu mọ́sàrì kọ ó ní àlìwàsílà tó túbà ríru lè gáyà àmìlígáyà tó túbà ríru lè wàsílà. Ṣé òní ni ó ṣàlàyé bó ti rí lọ́la ni àbí tó bá jẹ́ ń tọ́ jẹ́ tán lọ́la ni ó ṣe ṣàlàyé òní. Ètò mo fi bá yín dúpẹ́ ó ní ìtumọ̀ gbogbo tí wọ́n máa kà fún ìmáàmù báyìí ni ó ṣe báyìí ni ó ṣe níwà dáadáa Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀ fún yín. Alhamdulillah. Èyí ní èèyàn ń lé kọ́mọ́mọ́ wà rẹ̀ àgbẹ̀ òsì ní nígi lóko kọ́mọ́mọ́ èso ẹ̀. Bàbá ní báyìí máàmù máa tẹríba Ọlọ́run ti ní ẹ máa tẹríba. Alhamdulillah. Etí ò ní jẹ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí i. Amina. Bàbá ní ìmáàmù máa tọrẹ ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo àná ìlànà gbogbo àwọn wọ̀nyí pé sọ́wọ́ yín kò wá sí wàásì kan táwa fẹ́ ṣe kọjá tí kálukú ti ń wí bọ́ kò kún kankan táwọn èèyàn ò ti wí. Ẹnu ẹyọ kan tèmi fẹ́ fi kún òun ni pé àáfàá ẹ̀dùrẹ́dì kọ́ bí abúrí safara alladhi safarat bihi kidiman rijalul arifina zuhadi àwọn dálíà. الثاني سفر الذي سفرت به خدم الرجال العارفين الصهدي. Ọlọ́run ní kẹ́ bá ìpele ńlẹ̀ ìpele ìyálẹ̀ ẹ̀ ní ṣàsọdá àwọn bàbá tọ́lọ̀ ní tara wọn jáde tẹ̀ ń já àlùbáríkà wọn lónìí ẹ wo bí wọn ti lọ ayé wọn ẹ wo bí tọ́lọ̀ ní kò dé kẹ́yìn ó tó wá wà ní manziba àwọn lónìí. Kí ni wọ́n dì mọ́ kí ni wọ́n ṣe Mọ̀lánà Sheikh Ibrahim Niass wọ́n sọ ní bá ń kọ wàsíyà fún yàn àbí wọ́n ń kọ tẹ́síkíyà fún yàn
wọ́n wàá máa sọ fún tọ̀hún pé látùbálé bí khalqi لا تبالي بالناس hawali ikibalihi wa idibarihi حوالي إقبالهم وإدبارهم fa'lam فاعلم bi anna al-mu'ti al-mani'a Allah. فاعلم أن المعطي المانع هو الله. ìtumọ̀ rẹ̀ ni pé má lo ẹ̀dá sí o. لا تبالي بالناس. hawali ikibalihi wa idibarihi nígbà wọn bá gba tiẹ̀ tó pàdé wọn abẹ́ni tí ò gba tiẹ̀ má lọ gbogbo ẹ̀ sí. واعلم lọ́wọ́ mọ̀ dáadáa أن المعطي المانع ẹni tí fúnni tí ọ̀sẹ́ ni ó lè gbà lọ́wọ́ ẹni هو الله. òun lọ́lọ́run. ẹni tí ó bá sì fúnni tí ọ̀sẹ́ ni tó lè fúnyàn lẹ́yìn àfọlọ́run. ọlọ́run wá sọ nínú Al-Qur'ani pé kulillahumma malikal mulki tu'til mulka man tasha. ọlọ́run ló ní gbogbo ẹ̀ àtọ́lé èbó àtọ́lá aláwọ̀ dúdú àtọ́lẹ́ẹ̀sìn àti tí ìsọlẹ́ẹ̀sìn ọlọ́run ló ní gbogbo ẹ̀. ọlọ́run ní ọwọ́ mi lọ́wọ́ ẹni tó bá wù mí ní wàá fún. kọ́lọ́run ó tó lè fún yàn ní ọlá kò ní gbé ọlá rẹ̀ fẹ́yàn yẹ̀yẹ́. ọ̀gbọ́n tó ní lámúyàtà kí sí wàhálà dánú. wàlámù yakun lahu waliyyun minaz wakabbirhu takbira. ẹ wo inú àwọn wẹ̀lí ọlọ́run ẹ lè yíyan yẹ̀yẹ́ nù wọn. nínú lórí àga wọn lè wá jòkó lè ọ̀dọ̀wọ̀ yín gbólóhùn kan tí mo fẹ́ fi kún tí mo wí òun ni pé ní ẹ má gbàgbé ọlọ́run o ọba tó fi yín sáyè ni ẹ máa wò. ọlọ́run ti ní ẹwà ń wájú gbogbo wọ́n wà lẹ́yìn àwa tá a wà lẹ́yìn àmọ́ wá wò yìí bẹ́ẹ̀ bá rùkú àtó bẹ́ẹ̀ tá a rùkú bẹ́ẹ̀ bá gbórílẹ̀ àtó bí èèyàn bá ṣáájú yín ọlọ́run ọkọ̀run ẹ̀ kò ní gbàrún ẹ̀. ńgbà táwọn wá wò yín níwájú ta lẹ́yìn wò ṣe bá lóun lẹ́ ń wò ọba tẹ́ ń wò lórí irun ńgbà tẹ́ ń kírun fún wa kò síjọ́ tẹ̀ sí lórí irun bẹ́ẹ̀ ti jókòó láàrin wa yìí. وذري الوجود وما هوى إن كنت مرتدا البلوغ كمالا. العارفون فنور يعلم يشهدوا شيئا سوى المتكبر المتعال. mo ti gbọ́ àbọ̀ gbọ́ mo máa jẹ díẹ̀. الله أكبر وتري الوجود وما هوى إن كنت مرتدت البلوغ كمالا. dákun níparí wàlí ọlọ́run kan lọ Mọ́kà nígbà tó dé Mọ́kà ń wá ń bọ́ lọ́run sọ̀rọ̀ ó ní ja'alna ilaha al-arsi nasaba uyunina ó ní wa man dunahu khalfa zuhuri nabasnahu. جعلنا إلى أهل عرشه نصب عيوننا وما دونه خلف السرور نبذناه وما دونه خلف السرور نبذناه. ọlọ́run ni ẹ fi wájú àwa tẹ ẹ fi lẹ́yìn ẹ má wẹ̀yìn o ní ẹ bá wẹ̀yìn lórí irun rẹ̀ ó bàjẹ́ ìran yìí ò ní bàjẹ́. ẹ má tún wẹ̀ ọlọ́run ni ẹ máa wò wájú báyìí kọ́lá bá ti jókòó tì yín ẹ yọ̀ǹda ara yín fún wa káwọ̀ máa bá a sọ̀rọ̀ ẹ fi ẹ̀mí yín sọ́dọ̀ ọlọ́run yín ọlọ́run ni ẹ máa bá ṣe fàájì ọlọ́run ni ẹ máa ṣe fàájì. وما دونه كلب السرور نبذناه وما دونه كلب السرور نبذناه. wá sí tó jẹ́ téèyàn fi lè rí sí àfọlọ́run náà àga tó gbóná tó ṣòro òjòkó ni àfàwọn alómọ́tà tó wọn fẹ́ fọlọ́run lẹ́ka ìyìn nígbà kọ̀ọ̀kan kò sí ẹni tó lè rí sí àfikún lọ́wọ́ ràn yàn lọ́wọ́ torí ṣètánì ò ní gbà ipá ṣètánì ò ní ka yín ọ̀là la ilaha illallah fatiha aláàkè